Mo kí ẹ káalẹ́ àsìkò iṣẹ́ látàárọ̀ Ìdùmarè Ọba yóò fèrè síṣẹ́ kó àwọn àsìkò Jímọ̀ olóyin òní ọ̀pọ̀ ẹlẹ́mọ̀ ẹ̀ṣẹ̀ lókè èèpẹ̀ ìròyìn àṣálẹ́ la mú wá sétí ìgbọ̀yìn láti kàn ní Sun City 101.9 FM Ondo lálẹ́ yìí. Ìjọba àpapọ̀ ṣòfin fún àwọn ilé ẹ̀kọ́ láti máa jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ ṣe àlòtúnlò àwọn ìwé ìkẹ́kọ̀ọ́. Alága tuntun fún àjọ INEC jẹ́jẹ́ láti ṣe ètò ìdìbò tó mọ́yán lórí lọ́dún 2027. Àdó olóró ilẹ̀ Russia gbẹ̀mí lẹ́nu èèyàn 4 lórílẹ̀‐èdè Ukraine. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Sodiq Bashar. Lójúnà láti mú kí ayé dẹrùn fún àwọn òbí ní agbọn ti ètò ẹ̀kọ́ ńlẹ̀ Nàìjíríà, ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà wọn náà ni wọ́n ti ṣàgbékalẹ̀ òfin tuntun kan eléyìí tí ó fún àwọn akẹ́kọ̀ọ́ láǹfààní láti máa ṣe àlòtúnlò ìwé ìkàwé káàkiri àwọn ilé ẹ̀kọ́ tí ń bẹ ńlẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí mínísítà fún iléeṣẹ́ tó ń rí sí ètò ẹ̀kọ́ ńlẹ̀ Nàìjíríà dókítà Maruf Túnjí Aláùsá bó ti ṣe sọ di mímọ̀ lẹ́ni tí mínísítà kejì fún iléeṣẹ́ tó ń rí sí ètò ẹ̀kọ́ tó gbẹnu rẹ̀ sọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n Shaibu Saheed ló sọ di mímọ̀ pé ètò ọ̀hún náà ni wọ́n gbé kalẹ̀ lójúnà láti mú àdínkù dé bá bí àwọn òbí ṣe ń kówó ra oríṣiríṣi ìwé kan náà ní ọdọọdún fún àwọn ọmọ onílé yóò mú àdínkù dé bá iye tí àwọn òbí ná lórí àwọn ìwé kíkà gẹ́gẹ́ bí ó ṣe ń ṣiṣọ́ lójú ètò ọ̀hún nílùú Àbújá. Mínísítà ọ̀hún sọ di mímọ̀ wípé àwọn ilé ẹ̀kọ́ báyìí náà ni wọ́n faramọ́ láti máa ṣe àgbékalẹ̀ àwọn ìwé eléyìí tó jẹ́ pé wọ́n mọ̀ lò láàrin bíi ọdún 4 sí ọdún 6 tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí àwọn ọmọ nílò láti kọ́ òun náà ló wà nínú ìwé ọ̀hún tí wọ́n sì tún fi òfin de mímọ́ fi àwọn iṣẹ́ àmúrelé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ sínú àwọn ìwé kíkà gẹ́gẹ́ bí mínísítà àwọn gbogbo ìsọdún mọ̀ báyò wípé ìgbésẹ̀ yìí náà ni yóò jẹ́ ojúnà láti mú kí ìgbà ìgbádùn kó tún dé bá àwọn òbí àtàlágbàtọ́ lásìkò yìí látàrí yóò tún mú àdínkù dé bá bí ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ṣe ń ra ìwé tó sì jẹ́ pé ohun tí ń bẹ nínú àwọn ìwé náà kò fi bẹ́ẹ̀ yà tó sì jẹ́ pé epo àti àwọn àwọ̀ rẹ̀ nìkan náà ló ń yàtọ̀ síra wọn. Ọ̀gbà bẹ́ẹ̀ alága fún àjọ elétò ìdìbò ilẹ̀ yìí amòfin àgbà ọ̀jọ̀gbọ́n Joash Amupitan náà ni ó ti jẹ́jẹ́ wípé lásìkò ètò ìdìbò àkọ́kọ́ lọ́dún 2027 wípé ètò ìdìbò tí ó kẹsẹ̀ járí tí ó sì lọ ní ìrọ̀wọ́ ìrọsẹ̀ tó ń ti àkóyawọ́ tí ó tún wà níbàámu pẹ̀lú ìlànà ìmọ̀ ẹ̀rọ òde òní òun náà ni wọ́n fi ṣe lọ́dún 2027 lásìkò gbà tí ó ń sọ̀rọ̀ lórí ètò ìdìbò níbi ayẹyẹ kan ilé ètò wa ní ìpínlẹ̀ Èkó. Amupitan sọ ìdúmọ̀ wípé àjọ INEC òun náà ló jẹ́ pé wọ́n ti ń ṣe ìgbáradì báyìí láti lè mú kí ètò ìdìbò ọ̀hún kó kẹsẹ̀ járí lọ́dún 2027 tí wọn ò sì ní já àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ń tàn mọ́ gẹ́gẹ́ bí alága tuntun fún àjọ INEC ọ̀hún bó ti sọ di mímọ̀ wípé àwọn àlàkalẹ̀ ìlànà eléyìí tí wọ́n fi ṣe ètò ìdìbò tí ó mọ̀yán lórí náà òun náà ní ṣíṣe ètò ìdìbò tí ó lọ nírọ̀wọ́ ìrọsẹ̀ tí ó wà ní àkóyawọ́ tí wọ́n sì máa fi èsì ìdìbò léde tí ó sì tún wà níbàámu pẹ̀lú ìlànà ẹ̀rọ ìmọ̀ ìgbàlódé gẹ́gẹ́ bí ó ti wá ṣe lálàyé. Amupitan sọ dùnmọ̀ wípé gbogbo àwọn òfin tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò nílẹ̀ yìí òun náà ni ó mú kí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú kan tọ́ bọ̀ kan sì ti wà níbàámu pẹ̀lú rẹ̀ pé ó ti di dandan ńlá fún olúkálùkù láti tẹ̀lé òfin ètò ìdìbò lásìkò ìṣèjọba àwọn olórí àlééfà gẹ́gẹ́ bí alága àjọ INEC. Wáyé iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ Nàìjíríà ti kéde báyìí wípé ojú òpó ayélujára kan eléyìí tí ó gbé àkọlé orúkọ ọ̀gá àgbà yẹn fún iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ Nàìjíríà ọ̀gágun Waheed Shaibu wípé ayédèrú náà ni ojú òpó ayélujára ọ̀hún. Nínú àtẹ̀jáde kan léyìí tó wá látọwọ́ ẹni tí ó jẹ́ adarí fìdíhe fún ètò ìròyìn nínú àjọ iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ Nàìjíríà Àpọ́nilé Anílé ó ti sọ di mímọ̀ wípé irúfẹ́ àwọn tí wọ́n gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ òun náà ni wọ́n ti ń dọdẹ wọn báyìí nítorí pé iléeṣẹ́ ọmọ ogun ọ̀hún náà ni wọ́n kẹ́fìn wípé onírúurú ìwà kò tọ́ òun náà ni àwọn kan wò tí wọ́n sì ń forúkọ ọ̀gá àgbà náà
láti fi ṣí àwọn ojú òpó ayélujára tó sì jẹ́ pé wọ́n ń lu àwọn èèyàn níbàgẹ̀ lójú òpó ọ̀hún. Ọgbà bẹ́ẹ̀ náà wá rọ gbogbo àwọn ọmọnìyàn gbogbo àwọn olùgbé ilẹ̀ Nàìjíríà láti kọtí ọ̀gbọ́n sí gbogbo ohun tó bá ń jáde o gẹ́gẹ́ bí fọ́nrán àti àwọn kan mí o àti àwọn ìfiléde tó ń jáde látòrí àwọn ojú òpó ayélujára eléyìí tí ó gbé àkọlé orúkọ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ Nàìjíríà pé ọ̀gá àgbà ọ̀hún kò sí lójú òpó ayélujára kankan bí tí ò kọ́ mọ́ ọ̀gá bẹ́ẹ̀ nu àtẹ̀jáde ọ̀hún náà iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ Nàìjíríà sọdúnmọ́ wípé lójú náà láti dáàbò ẹ̀mí àti dúkìá àwọn èèyàn ńlẹ̀ yìí wípé àwọn ó ṣiṣẹ́ takuntakun o láti dájú pé ọwọ́ tàwọn kọ̀rọ̀ sí eléyìí tí wọ́n sanra aṣọ bẹ́ẹ̀ ṣòro. Ayò nínú ìfọ̀rọ̀jẹ̀wọ̀ kan náà ni ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ló ti sọ̀rọ̀ yanrọ̀ lórí ìṣẹ̀lẹ̀ àkọlù eléyìí tó ṣiṣẹ́ gbégun àwọn IS ní ọjọ́ ọdún Kérésìmesì ní oṣù kejìlá lọ́dún tó kọjá. Gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ti ṣe sọdún mọ́ lóyún ṣe lálàyé wípé ìṣẹ̀lẹ̀ àkọlù ọ̀hún eléyìí tó wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù kejìlá lọ́dún tó kọjá lọ eléyìí tẹ àwọn ọmọ ogun ilẹ̀ Amẹ́ríkà tó ń ṣe sí bùbá àwọn ẹgbẹ́gun agbésùnmọ̀mí ní ìpínlẹ̀ Sokoto. Gẹ́gẹ́ bí ó ti wá ṣe lálàyé báyìí wípé àwọn ẹgbẹ́gun bíi Boko Haram àti àwọn ẹgbẹ́gun míì eléyìí tí ó jẹ́ pé wọ́n ń domi àlàáfíà lóru lásìkò tó ń ta àkótó ìbéèrè sí tí wọ́n bi léèrè wípé ṣé àkọlù ẹ̀kan òun náà ni ilẹ̀ Amẹ́ríkà yóò ṣe mọ́ wá dáhùn wípé ọgbà tí àwọn agbésùnmọ̀mí ọ̀hún tán bá ti mọ́wọ́ dúró tí wọ́n sì gbẹ̀mí àwọn èèyàn nípakúpa mọ́ ọgbà bẹ́ẹ̀ náà ni wọ́n ní ṣe àkọlù míì sí wọn mọ́ ṣùgbọ́n ọgbà tó bá sì ń gbìyànjú láti gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn lọ́nà àìtọ́sí ó túmọ̀ ṣe àkọlù ọ̀hún ló ń lemọ́lemọ́ sí bùbá àwọn ẹgbẹ́gun agbésùnmọ̀mí náà ọgbà bẹ́ẹ̀ nígbà tí wọ́n tún ta àkótó ìbéèrè sí lórí pé ṣé àwọn kìrìsìtẹ́nì àbí mùsùlùmí nìkan ni wọ́n pa ní apá òkè ilẹ̀ Nàìjíríà. Gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ Amẹ́ríkà ṣe sọdún mọ́ ó ṣe lálàyé wípé òun gbà wípé àwọn mùsùlùmí náà pẹ̀lú lára àwọn tí wọ́n ṣekú pa kódà àwọn mùsùlùmí fẹ́ pọ̀ jù lára àwọn tí wọ́n ṣekú pa lápá òkè ọya nílẹ̀ Nàìjíríà. Láti ìpínlẹ̀ Ondo, ìjọba ìpínlẹ̀ Ondo lábẹ́ gómìnà Lucky Orímisan Ayédàtiwá ti san gbogbo àwọn owó àjẹmọ́nú fún àwọn ẹgbẹ́ àwọn dókítà tí ń gba ìmọ̀kúìmọ̀ ní ẹ̀ka ti ilé ìwòsàn tìmọ̀ ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn ti fásitì UNIMED. Gẹ́gẹ́ bí adarí àgbà fún ilé ìwòsàn ọ̀hún ìyẹn dókítà Michael Gbàlà gẹ́gẹ́ bí ó ti ṣe sọdúnmọ́ lásìkò tí gómìnà tí ó ń buwọ́lù ó ṣe lálàyé pé gómìnà Lucky Orímisan Ayédàtiwá lójú náà láti mú kí àwọn dókítà tí ń gba ìmọ̀ ẹ̀kún ìmọ̀ ọ̀hún kí ètò ẹ̀kọ́ kó kẹsẹ̀ járí àti ìṣọwọ́ ṣiṣẹ́ wọn kan túbọ̀ jáwé sóbì rẹ̀ sí dáadáa ní ilé ìwòsàn ọ̀hún àti kó sì jẹ́ pé àwọn èèyàn ìlú wọn láǹfààní láti máa gba ìtọ́jú tó péye dáadáa sí ibi àwọn dókítà ọ̀hún bí wọ́n ṣe láǹfààní láti túbọ̀ mọ fi ara síṣẹ́ wọn dáadáa. Dókítà Gbàlà ló sọdún mọ́ wípé ìjọba ìpínlẹ̀ Ondo lábẹ́ ìdarí gómìnà Lucky Orímisan Ayédàtiwá òun náà ni bó ti ṣe buwọ́lù sísan owó ọ̀hún ni yóò tún mú àdínkù dé bá bí àwọn dókítà tí wọ́n fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ lọ sí àwọn ilẹ̀ òkèèrè pàápàá jùlọ láwọn ìpínlẹ̀ tó sì jẹ́ pé àwọn aláìsàn tó fẹ́ gba ìtọ́jú òun náà ni wàhálà rẹ̀ yòó ni wọ́n mọ̀ kojú wàhálà rẹ̀. Gẹ́gẹ́ bí adarí àgbà fún ilé ìwòsàn ọ̀hún bó ti ṣe ń sọdún mọ́ wípé àsìkò pé bí gómìnà Lucky Orímisan Ayédàtiwá bí ó ṣe ń ya owó tùlùtùlù sọ́tọ̀ fún ẹ̀ka ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ondo yóò jẹ́ kí ní ilé ìwòsàn ọ̀hún yóò jẹ́ kí ilé ìwòsàn náà kó di bí àpèwáwò tó sì di ibi tí àwọn èèyàn ó ti mọ láǹfààní láti gba ìrọ̀rùn lóníwọ̀kúwọ̀kú tí ò sì ní bá ìnira dé láti gbà dé ìgbà tó sì mọ láǹfààní láti gba ìtọ́jú tó péye. Ìròyìn àṣálẹ́ lẹ ṣì ń gbọ́ láti kàn ní Sun City FM lábala kejì ìròyìn láti gbọ́ ìròyìn láti ilẹ̀ òkèèrè ìròyìn amúlùdùn àti ìròyìn eré ìdárayá ẹ má yí kúrò à ń padà bọ̀. Mo kí yín káàbọ̀ padà. Ìròyìn àṣálẹ́ ń tẹ̀síwájú. Ìròyìn láti ilẹ̀ òkèèrè. Ìròyìn filéde wípé ilẹ̀ Russia náà ni wọ́n yin àdó olóró ti Hushin sí orílẹ̀-èdè Ukraine eléyìí tó fi gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn mẹ́rin tí àwọn èèyàn márùndínlọ́gbọ̀n sì farapa yánnayànna ní olúìlú ilẹ̀ yìí ti ṣe Kyiv níbi àdó olóró ọ̀hún bí ó ti ń búramúramù lójú òfurufú lóní kíkankíkan gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọmọ ogun. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ elétò ààbò orílẹ̀-èdè Russia bó ti ṣe filéde wípé àdó olóró ilé tí wọ́n yìn sí ilẹ̀ Ukraine ọ̀hún òun náà ni wọ́n fi ń fèsì sí àkọlù tí orílẹ̀-èdè Ukraine tó ṣe látòjú òfurufú sí ilégbèé ààrẹ Vladimir Putin tó jẹ́ ààrẹ ilẹ̀ Russia ní ìparí inú oṣù kejìlá lọ́dún 2025.
ìròyìn amúlùdùn gbajúgbajà òǹkọrin ṣìwọ́ṣìwọ́ ilẹ̀ nàìjíríà ayọ̀dèjì balógun tọ́pọ̀lọpọ̀ mọ̀ sí Wizkid òun náà ló tún ti kọ ìtàn tuntun gẹ́gẹ́ bí òǹkọrin ṣìwọ́ṣìwọ́ ilẹ̀ adúláwọ̀ àkọ́kọ́ eléyìí tí àwọn èèyàn tó kọ́kọ́ gbọ́ orin rẹ̀ lórí òpó ayélujára ti Spotify tí owó tó bílíọ̀nù 10 gẹ́gẹ́ bí Wizkid lẹ́ni tí ó kọ ìtàn tuntun lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí òǹkọrin ṣìwọ́ṣìwọ́ Drake tí ó ti kọ́kọ́ kọ irú ìtàn náà. ọ̀gbà bẹ́ẹ̀ báyìí òun náà ni bí wọ́n ṣe làwọn kalẹ̀ báyìí o lẹ́yìn Wizkid tó ní bílíọ̀nù 10 yà tó ti gbọ́ orin ẹ̀ nínú oṣù kìíní ọdún yìí. gbọ̀ngàn bẹ́ẹ̀ náà ni Burna Boy tẹ̀lé o pẹ̀lú bílíọ̀nù 9 àti ẹ̀sùn 5 nígbà tí ó tẹ̀lé pẹ̀lú Rema tó ní bílíọ̀nù 5 àti ẹ̀sùn 6 tí Tems sì wá tẹ̀lé pẹ̀lú bílíọ̀nù 4 àti ẹ̀sùn 4 àwọn èèyàn tí ó ti gbọ́ràn olójú òpó ayélujára àti Spotify. lákòótán ìròyìn eré ìdárayá ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ́ọ̀lù Super Eagles ilẹ̀ wa Nàìjíríà látẹnu akọ́nimọ̀ọ́gbá ikọ̀ ọ̀hún yún Eric Chelle ó ti sọ gbọ̀ngàn báyìí ó wípé n tí ikọ̀ ń lò láti ṣe báyìí ó náà láti ní àfojúsùn kí wọ́n sì jà fitafita wọn lásìkò ìgbà tó bá ń kojú ikọ̀ Algeria nínú ìpele tó kángun sí àṣekágbá ife ẹ̀yẹ tilẹ̀ adúláwọ̀ tọdún 2025 yún AFCON. gẹ́gẹ́ bí ó sì ṣe báwọn oníròyìn sọ̀rọ̀ Eric Chelle ló ṣe lálàyé wípé ikọ̀ Super Eagles ilẹ̀ wa Nàìjíríà ó ní òun mọ̀ pé lásìkò ìgbà tó bá ń kojú ikọ̀ ti Algeria láago 5 nírọ̀lẹ́ ọ̀la ní pápá ìṣeré Morakech ní ìlú Morocco. gẹ́gẹ́ bí tí àbágbàgbé ikọ̀ gbọ́bọ́ọ̀lù Super Eagles ilẹ̀ wa Nàìjíríà náà ni ó jẹ́ pé wọ́n fakọyọ dáadáa o nínú ìpín tí wọ́n pín wọn sí tí wọ́n sì yan yọ láti ìpele kò mẹsẹ̀ ó yọ níbi tí wọ́n ti gbé ewúro sójú ikọ̀ Mozambique pẹ̀lú àmì ayò 4-0 nípele kò mẹsẹ̀ ó yọ tí wọ́n sì wá lọ kojú ikọ̀ Algeria báyìí nínú ìpele eléyìí tó kángun sí àṣekágbá. pẹ̀lú ìròyìn eré ìdárayá wọn ni àmọ́ akọ̀ròyìn àṣálẹ́ tòní gúnlẹ̀ láti kàn ní Sun City FM tó bá ní ohunkóhun tó ń ṣẹlẹ̀ láì gbẹ̀yìn tẹ́fẹ́ bùn agbẹ́lẹ̀ pò wá tàbí fi àtẹ̀jíṣẹ́ sọ̀rọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07056611019 tàbí 08180988314. Akíntúndé Akínyẹmí lólóòtú ròyìn ọ̀hún lórúkọ àwọn tó ń jọ ṣẹ́pọ̀ kóròyìn náà jọ Sodiq Bashir ló mú wá sí ti gbọ̀yìn ẹ ṣeun bí ẹ ṣe ń gbọ́ àsìkò ìsinmi òpin ọ̀sẹ̀.